Escale Culture TV, la culture africaine par excellence. Ojúmọ́ ti tòní báwo lẹ ṣe wà sí ẹ̀yin olólùfẹ́ ẹ̀rọ amóhùnmáwòrán Escale Culture. Ǹjẹ́ Àkàndé náà lórúkọ tèmi jẹ́ ọmọ fìdí àsúnúpètè ẹ̀rín ọmọ fìdí sínú ọjẹ́ ayọ̀. Ǹjẹ́ báyìí lórí ètò ọmọ Yorùbá tójúmọ́ ti tòní abala òwe Yorùbá kan ní a ó lọ yá gẹ́gẹ́ bí ti ẹ̀dí ṣe mọ̀. Òwe Yorùbá kan wà tó ní bí ọmọdé bá tẹ̀ ní aṣọ bí àgbà kò lè ní àkísà bí àgbà. Bí ọmọdé bá ní aṣọ tó àgbà kò lè ní àkísà bí àgbàlagbà tó ṣe kí òwe. Ǹjẹ́ báyìí òwe yìí jẹ́ òwe kan tí a máa fi ṣe kí ni tí a máa fi pè ní ṣàkíyèsí ìkìlọ̀ ló sì jẹ́ wípé ohun tí ẹnìkan ṣe ohun tí ó lè jẹ́ ọmọdé ó lè jẹ́ àgbàlagbà kì í ṣe wípé ọlá ń pé òwe ní sọ̀rọ̀ nípa ọmọdé láàárọ̀ wípé gàbí ọmọdé náà ní bẹ́ẹ̀ kọ́ ó lè jẹ́ ọmọdé ó tún lè jẹ́ àgbàlagbà àkíyèsí ni òwe ní máa ń pè yàn sí wípé kò síbi tí yàn ti lè ṣe tó kò síbi tí yàn ti dàgbà tó kí yàn máa gba ìmọ̀ náà ni ó tọ́ nítorí ẹni tó bá ti bá ń ṣe kan tí ó ń ṣe kan gbòòrùn nílò ìmọ̀ràn ọ̀rọ̀ rẹ̀ ló mọ̀ díẹ̀ káàtó ọ̀rọ̀ òwe ló jẹ́ tí sì máa ń pè ní ṣàkíyèsí pé kí ẹ̀ máa ṣe ẹ̀dọ̀ kí ẹ̀ sì máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ẹ̀ sì máa bọ̀wọ̀ fágbà ìbọ̀wọ̀ fágbà náà ni òwe yìí tó tọ́ka sí jù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá. Àkàndé lórúkọ tèmi jẹ́ ẹ̀yin mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ṣe olólùfẹ́ ẹ̀rọ amóhùnmáwòrán Escale Culture pé elédò ọ̀nà ìṣòwò sílẹ̀ ìjọba yòó ti padà wá ní abala mìíràn ní ọjọ́ mi ọjọ́ ó dìgbà. Escale Culture TV, la culture africaine par excellence.